ẹ̀yin ènìyàn wa ọpẹ́ o. Ilé-iṣẹ́ tó mójútó ìmọ́tótó àti àyíká ní ìpínlẹ̀ Èkó wọ́n ti kó àwọn alágbe àwọn oníbàárà mẹ́rìndínlẹ́rìnwó 396 àwọn bàbá ìyá ọmọ tí gbogbo wọn tí wọ́n wà ní ìgboro Èkó tí wọ́n ń ṣiṣẹ́ alágbe oníbàárà tó jẹ́ pé wọn ò níbi gbé wọn ò níbi kan pàtó tí wọ́n ń sùn tí wọ́n ń gbé tí wọ́n kàn ṣáà wà nínú ìlú. Ilé-iṣẹ́ tó mójútó ìmọ́tótó àti àyíká ìyẹn ni Lagos State Environmental Operation àwọn ni wọ́n mú wọn o. Wọ́n ti kó wọn tí wọ́n dẹ̀ sọ wípé wọ́n máa dá gbogbo wọn padà sí ìpínlẹ̀ wọn pátápátá láìkó ẹyọ kan. Gbogbo àwọn 396 yìí mẹ́rìndínlẹ́rìnwó tí wọ́n kó yìí ni wọ́n máa dá padà o sí ìpínlẹ̀ wọn pátápátá torí pé a ní kò sí ètò ààbò. Níwọ̀n ìgbà táwọn eléyìí bá sì lè máa gbé láàrin ìlú, báwo ni ètò ààbò ṣe fẹ́ wà? Society wo ni àwọn èèyàn á wà báyìí tí wọ́n á ní àwọn ń tọrọ owó tí wọ́n á kọ̀ kóra wọn wá láti ìpínlẹ̀ wọn láti òkè ọya tí wọ́n á dẹ̀ wà gúnlẹ̀ sílẹ̀ Yorùbá. Gbogbo ìpínlẹ̀ ni wọ́n wà o, ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó wọ́n ti gbé ìgbésẹ̀ gidi, ìgbésẹ̀ tó nípọn gidi látàrí ètò ààbò tó mẹ́ẹ̀ nínú ìlú wípé gbogbo wọn pátá ni wọ́n máa dá padà. Ṣé rí àwọn 396 tí wọ́n kó yìí, wọ́n máa kó wọn sínú ọkọ̀, wọ́n á dẹ̀ dá gbogbo wọn padà sí state wọn, ìyẹn ní ìpínlẹ̀ tó olúkálùkù wọn tó belong sí, ibẹ̀ ni wọ́n fẹ́ dá wọn padà sí. Ṣé rí pé ìgbésẹ̀ gidi lélẹ́yìí? Tí wọ́n bá gbérú ìgbésẹ̀ yìí kò lè sí ètò ààbò torí àwọn eléyìí gangan fúnra wọn, àwọn gan ní agenda, àwọn gangan ni àwọn ni wọ́n ń ṣe agbódegbà, àwọn ni wọ́n ń ṣe alamí láàrin ìlú fún àwọn tó wà nínú igbó torí gbogbo wọn náà pátá agenda kan ni wọ́n ní. Gbogbo ìpínlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá, Èkó wọ́n ti gbé ìgbésẹ̀, Ogun State, Èkìtì, Ọ̀ṣun, Oǹdó, Ọ̀yọ́, gbogbo àwọn ìpínlẹ̀ tó kù pátápátá, gbogbo ẹ̀yin gọ́vnà ẹ̀yin náà ẹ gbé irú ìgbésẹ̀ tí ìpínlẹ̀ Èkó tí wọ́n gbé yìí o láti lè rí wípé àmójútó inú ìlú wa o gbogbo ibi tí wọ́n bá wà torí àìmọye àwọn oníbàárà náà tí wọ́n ti mú tó jẹ́ pé ṣe ni wọ́n kàn máa ń parọ́ tó jẹ́ pé ibi ọkọ̀ ò dùn wọ́n ń fi mú fílẹ̀ láàrin ìlú ni fún àwọn ọ̀gá wọn, àwọn èèyàn wọn, ẹmẹ̀wà wọn tó wà nínú igbó. Ṣé wá rí bí gbogbo ìgbésùmọ̀mí wọ̀nyí bó ṣe bẹ̀rẹ̀? Òun náà lẹ ń wò yìí. Iṣẹ́ báárà wọn, iṣẹ́ alágbe wọn bó ṣe bẹ̀rẹ̀ òun lélẹ́yìí. Nígbà tí wọ́n á bí àwọn ọmọ tí wọn ò ní tọ́ wọn, àbímọ má tọ́, ìran àbímọ má tọ́ nìran wọn. Ẹ wo bí wọ́n ṣe dà wọ́n síta báyìí, wọ́n ní wọ́n fẹ́ jẹ breakfast. Ṣé rí àwọn tẹ́ ń wò yìí, wọ́n dà wọ́n sí àárín Kánò lẹ́ ń wò yẹn o, wọ́n ní àsìkò breakfast ti tó. Ẹni bí wọ́n ṣe dà síta pẹ̀lú abọ́ lọ́wọ́ wọn, wọ́n ṣe wà yẹn wọn ò lóbi, kò síbi kan tí wọ́n ń gbé, kò síbi kan tí wọ́n ń sùn. Báwo ni irú eléyà ṣe wà ní society tí ètò ààbò máa wà? Ẹyẹ ènìyàn wa jẹ́ ká máa fi fọ́nrán yẹn hàn wá lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn tí wọ́n kó ní ìgboro Èkó àwọn lẹ́ ń wò yìí, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Ṣé ẹ rí bí wọ́n ṣe pọ̀? Gbogbo owó àwọn nǹkan báyìí ó yẹ kí wọ́n dáwọ́ rẹ̀ dúró. Ṣé alágbe oníbàárà àìmọye ẹlòmíì yẹ pé wọ́n ń lò láti fi ṣe àkóbá wọn ní wọ́n lò láti fi jí àwọn ìlú. Ẹlòmíì àwọn bàbá ìsàlẹ̀ wọn ló máa rán wọn wá sáàárín ìlú kí wọ́n wá ṣe bí oníbàárà ṣùgbọ́n wọn kì í ṣe oníbàárà. Àìmọye fídíò tá ti rí, àìmọye ìrírí tá ti rí náà tó yẹ pé àwọn owó tí wọ́n fún wọn yẹn gan wọ́n ní wọ́n ti ń lò fún iṣẹ́ míì. Wọ́n ní kí wọ́n lọ gba owó wá lọ́wọ́ àwọn èèyàn oníbi tí wọ́n ń kó lọ. Kí ìjọba gbé ìgbésẹ̀ lórí irú àwọn ọkọ̀ báwọn tí àwọn náà bá ṣe ẹ̀tọ́ nínú ìlú láti pé wọ́n mójútó ètò ààbò. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kí wọ́n ká ẹsẹ̀ rẹ̀ kúrò lẹ̀. Ẹ máa bá wa wò wọ́n o.
òun lẹ ń rí yẹn o ẹyẹ ènìyàn wa ṣe ti bá wa rí bí wọ́n ṣe kó wọn jọ bí wọ́n ṣe pọ̀ tó yẹn náà ni wọ́n ní wọ́n ṣe dá wọn padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan ẹ wá wò wọ́n ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ní Kánò lẹ́ ń wò yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ lélẹ́yìí tó bá wá dé stage kan wọ́n wá kó wọn wá sí gbogbo ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá wọ́n máa wá fi Dangote mọ́tò tírọ́ọ̀kì wọ́n fi máa lọ dà wọ́n kiri àárín ìlú ṣùgbọ́n ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ lélẹ̀ ṣe ti rí wọn abọ́ ni wọ́n yọ lé wọn lọ́wọ́ yìí ẹ wo fọ́nrán yìí àwọn ọmọ tó yẹ kó wà nílé ìwé wọ́n yọ abọ́ lé wọn lọ́wọ́. This is part two, children. They are children. These children are supposed to be in school. Look at it, part 2. Children that are supposed to be in school. This is Kano. This is Kano. Children, ladies, female children, young children, below the age of 10 years. Some of them are 3, 4 years. Na rantse da Allah, duk wanda yake da hannu a cikin wannan masifar da aka jefa yaran nan a ciki, shi da iyalansa da danginsa, ba za su taba jin daɗi ba. Duniya da lahira, Allah ya isa. Look at it, children. This is a children. The other one was part 1, that is for women. This is for children. Children that are supposed to be in school. Today is Friday. Today is Friday. All our children are in school. Look at it. Look at it. See children, they are even fighting. Look at it. They are even fighting. They are fighting. Because no one to take care of them. No one. Northerners, you should stop giving birth to a number of children that you cannot cater for them. Stop this rubbish. Prophet Muhammad sallallahu alaihi wasallam can never be proud of such kind of what? Mutanen da kuke haifa cewa ya ku haifi yaran da za ku iya kula da su. Yes, look at children. Abin tausayi. Look at this. Look at this. Look at this. Tsakani da Allah. Look at this. Kalli wannan yara ne ƴan mata ga su. Gashi, look at it. Look at it. Look at it. Children. Children. Government should do something. Abba gida, you have to do something. This is the third part 3 of the for the women. Part 3. Where are we heading to? Are we really in sense? Are we really a human? Imagine, look at it. Look at the long queue. Look at it there. Ṣé bá wa gbọ́ bẹ́yẹn? Àwọn ọmọ kéékèèké tó yẹ kó wà nílé ìwé. Àwọn ni abímọ má tọ́. Ṣé wá rí pé irú ẹ̀yà báwọn yìí ó ṣòro bá ń gbé inú ìlú papọ̀. Kò sí irú society tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ tí ètò ààbò lè wà. Àwọn ilé ìnáwó ló padà di bandit. Àwọn ni wọ́n padà ń gbéyàn. Àwọn ni wọ́n padà ń ṣiṣẹ́ ajínigbé. Ṣé báwọn lélẹ́yìí wọn ò nílé, wọn ò ní bùsùn, iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. Ìgbà wo ni wọn ò ní ṣe iṣẹ́ ajínigbé? Ìgbà wo ni wọn ò ní jalè? Ṣé wá rí pé tá a bá ní a ṣe wà pẹ̀lú wọn, ṣe rí pé ewu ńlá gidi ni. Ewu gidi òun ni àti gbé papọ̀ pẹ̀lú irú àwọn èèyàn báyìí. Torí àwọn náà ni wọ́n ń ṣe mass wedding fún wọn. Àwọn tó ò níṣẹ́, tó ò ní kankan tí wọ́n ń ṣe, wọ́n ṣe pọ̀ tó yẹn báyìí, ìjọba wọn máa padà ṣe mass wedding fún gbogbo wọn pátá. Ìjọba ìpínlẹ̀ Kánò bí wọ́n á ti ṣe máa padà máa bí irú àwọn wọ̀nyí náà wọ́n padà ti máa bí wọn dánlẹ̀ sí society. Ṣé ti wá rí wípé ìgbésí ayé eléyìí ìgbésí ayé burúkú ni. Ṣé rí pé ìjọba fúnra ra wọn, àwọn ni wọ́n fara ra wọn, ni wọ́n fara wọn produce insecurity. Torí ṣebí inú owó ìjọba ni wọ́n ti ń ṣe mass wedding fún wọn. Ṣebí wọ́n ẹmọye wedding tí wọ́n ṣe fún wọn tí wọ́n á ti fún wọn lówó
tó bá ti wá ṣe wedding fún wọn, tó bá ti wá wà nínú iṣẹ́ ọ̀daràn yẹn, wọ́n ti wá ń sọ wípé prodigal son ni wọ́n ti wá ń ṣiṣẹ́ ajínigbé, wọ́n ń ṣe bandit, agbésùmọ̀mí, tí wọ́n bá wá mú wọn, wọ́n ní prodigal son ni wọ́n. Ẹ wá sọ fún wa, àwa ẹ̀yà tó kù ṣó wá yẹ ká kọ́wọ́ gbéra ká máa wò wọ́n? Ó yẹ ká gbé ìgbésẹ̀ ní ìpínlẹ̀ wa. Òun náà ni ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé ní ìpínlẹ̀ Èkó yìí, ìgbésẹ̀ gidi ni o. Ẹ bá wa pín ètò yìí kó dé ọ̀dọ̀ gbogbo àwọn gómìnà tó kù ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, kí àwọn náà kan bá lè dìde kí wọ́n gbé irú ìgbésẹ̀ yìí, wípé a nílò láti lè gbé ìgbésẹ̀ gidi ní ìpínlẹ̀ wa, láti lè mú àlàáfíà kó dé bá inú ìlú wa. Torí àwọn wọ̀nyí wọ́n ṣe nǹkan kan tó dáa nínú ìlú o. Àwọn gangan ni wọ́n ń fa insecurity lọ́tùn lósì. Ẹ mọye ilé tó ti sọ dahoro. Bí wọ́n ṣe wà yẹn, wọ́n ṣe bí ìpara wọn ìyá, ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n wọnú horo kan, ẹ rí itú àrà tí wọ́n ń dá níbẹ̀. Àìmọye ilé tí wọ́n ti sọ di ghost estate, wọ́n sọ di skeleton ni, tó jẹ́ wípé wọ́n máa tú gbogbo rúfù ẹ̀, burglary ẹ̀, ilé tuntun ẹ̀ṣẹ̀ kọ́ wọ́n á tú lọ. Àwọn ń ba nǹkan jẹ́ ni, wọn ò tún nǹkan kan ṣe. Ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí pẹ̀lú ìgbésẹ̀ tí wọ́n gbé ní ìpínlẹ̀ Èkó yìí. Kí ló ń tẹ́ iná bá wa rí sọ sí? Wọ́n ní gbogbo wọn ni wọ́n máa dá padà pátápátá láìpẹ́ ẹyọkan. Ẹ̀yin ènìyàn wa, èmi náà ni ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Ẹ wá pín ètò wa, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀. Ẹ bá wa subscribe sórí ìkànnì wa o, Àṣàkẹ́ TV. Ẹ máa bá wa subscribe, kẹ́ẹ̀dẹ̀ máa bá wa pín ètò wa. Lédùmarè á ràn wá lọ́wọ́, a ní dààmú o. Ire lójú owó rí, ire lè ti ń gbọ́, ire lọ́wọ́ ń gbà mú. Àṣàkẹ́ TV show.